pàdánù gbogbo nǹkan tí mo fi gbogbo ìgbésí ayé mi kó jọ sórí tẹ́tẹ́. Sórí tẹ́tẹ́ ní sports betting. Ọlọ́run dẹ̀ bá mi ṣe ń jẹ́. Báwo ló ṣe ṣe? Bẹ́ẹ̀ pé mo jẹ bí 140. Pẹ̀lú 10,000 naira. 10,000. Gbogbo tí mo sọ yóò tó ìṣẹ́jú márùn-ún. Ó dọ̀bẹ̀ nìyẹn. Wọ́n pè kí ní ẹ ní aviator àbí nǹkan kan. Aviator. Ajá ń sáré owó ń jóná. Ilé ìjọ ajá ń sáré lọ. Bẹ́ẹ̀ pé aeroplane sáré owó ń jóná. Ajá aeroplane fò ju ajá lọ. Because ìgbà tí èèyàn bá fi 10,000 jẹ́ 140,000. Within 5 minutes. Láàárín ìṣẹ́jú márùn-ún. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ mi ò jẹ́ sílẹ̀ 7.5 minutes. Láti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Láàárín ọjọ́ márùn-ún mo dẹ̀ parí owó mi sí ìbẹ́sẹ̀. So mo á sá kúrò lọ́dọ̀ rẹ̀ mi kò sá lọ. Mo ní PlayStation 5 kan mo ta. Mo ta PlayStation 5 yìí mo yẹ ta tán. Ìtẹ̀yìntì tí mo tà bẹ́ẹ̀ 550. Mo ṣe ń bọ̀ nínú dárúkọ mo ṣáà páàkì síbí kan. Ó dẹ̀ mú 550 yẹn. Ẹ̀tún sáré fi sí. Ẹ pé bóyá mo lè oníṣòwò ẹ̀. Ṣáà mo máa bọ̀ yìí. Lórí pé kò sí nǹkan nù lé ẹ tún gbé ẹ̀fọ́ ẹ tún lọ tà. Ẹ tún ṣe ń bọ̀ ẹ tún sáré gbogbo ẹ̀ lẹ́kọ́ sílẹ̀ kan náà. Pátá mi tẹ̀ mí bẹ́ẹ̀ mo kúkú bẹ̀rẹ̀ pẹ̀lú 50 bẹ́ẹ̀. Màá mo délé. Ìyàwó mi ò dá kí la máa ṣe báyìí. Mo dẹ̀ ní ìdí owó ń lọ ẹ̀ àti fóònù ẹ̀. Àdìtú lètò ètò làdìtú ètò kan tọ́lọ́run ọba mi yọ́nú sí ẹ máa bá wa ká lọ àdìtú. Ẹ káàbọ̀ sórí ètò àdìtú kí ló gbé yín wá sórí ètò yìí? Ẹ ṣe náà sá olówó orí kò lówó mọ́ Ọlọ́run jẹ́ ó ṣe wá. Bàbá mi ní bí ọdún díẹ̀ sẹ́yìn mo pàdánù gbogbo nǹkan tí mo fi gbogbo ìgbésí ayé mi kó jọ sórí tẹ́tẹ́. Sórí tẹ́tẹ́ ní sports betting. Báwo ló ṣe ṣẹlẹ̀ gan pàtó? Mo kọ jókòó níjọ́ yẹn ni mo dẹ̀ rí táwọn tí mo mọ̀ wọ́n wà lójú kan bíi 4-5. Wọ́n rò pé kí náà ń ṣe ń bẹ̀ ni. Mo bá dẹ̀ lọ bẹ̀ àti mo débẹ̀ mo ṣàrí tán ṣe kínní ẹ̀ níbi fóònù wọn. Wọ́n rò pé mo lè ṣe é bẹ́ẹ̀ náà. Ìgbà tí mo dẹ̀ délé mo gbìyànjú ẹ̀ wò. Ṣé bọ́n ṣe ń ṣe yẹn ṣáwọn cash out ni wọ́n ń gbowó? Wọ́n ṣe lójú mi wọ́n gba owó. Bí èlò lẹ rí tí wọ́n jẹ lójú ẹsẹ̀ yìí? Iye tán jẹ́ńjẹ́ yẹn ò pọ̀ bóyá bíi 10,000 kò pọ̀. So ìgbà tí mo wá délé mo wá fi ẹgbẹ̀rún 10,000 láti 10,000 mo wá fi sí lè try ẹ̀. Ọlọ́run dẹ̀ bá mi ṣe bẹ́ẹ̀ pé mo jẹ bíi 140. Pẹ̀lú 10,000 naira. 10,000 yẹn. Gbogbo tí mo sọ yóò tó ìṣẹ́jú márùn-ún. Ó dọ̀bẹ̀ nìyẹn. Wọ́n pè kí ní ẹ ní aviator àbí nǹkan kan. Aviator. Ajá ń sáré owó ń jóná. Ilé ìjọ ajá ń sáré lọ. Bẹ́ẹ̀ pé aeroplane sáré owó ń jóná. Ajá aeroplane fò ju ajá lọ. Because ìgbà tí èèyàn bá fi 10,000 jẹ́ 140,000. Within 5 minutes. Láàárín ìṣẹ́jú márùn-ún. Ó ní ọ̀dẹ̀ sílẹ̀. Mo lọ. Lẹ́yìn bíi ọ̀sẹ̀ méjì mo kàn tún rántí ẹ̀ padà ni. Ẹgbowó yẹn wọ́n dẹ̀ san. Mo bá mo ṣe ìṣẹ́jọ́ àyà náà fi sanwó yẹn. Mo dẹ̀ filẹ̀ mo tẹ̀ gbàgbé ẹ̀. Lẹ́yìn bí ọdún méjì mo kàn tún àmọ́ ọdún méjì bí ọ̀sẹ̀ méjì. Sígbà yẹn sí ọjọ́ yẹn mo kàn tún rántí ẹ̀ padà ni. Mo tún fi ẹgbẹ̀rún 10,000 sí. Kí lè mọ̀ pé kinní yìí ó máa ń bá. Ó ń dẹyìn. Mo tún jẹ owó bóyá 100,000. Pẹ̀lú 10,000 again. 10,000 again. So mo tún gbà. So nígbà tó wá di bí lẹ́yìn oṣù kan mo tún rántí. Mo wá fi 10,000 sí lọ́tẹ̀. Mo ní wàá jẹ kankan. Mo ní mo ti gba 10,000. Ó gbé yín lọ́wọ́ jẹ. Mo ṣe gbé 20,000 wọlé ní. Wọ́n tún gbà. Mo gbé 50,000. Wọ́n tún gbà. Lọ́rọ̀ kan jẹ́ ìyẹn pé mo lose bóyá 500 kí tiẹ̀ tó boot. 500,000. Kí tiẹ̀ tó rò pé ó ti gba gbogbo owó tó ẹ gbà lọ́wọ́ ẹ̀ ni ó ti gba owó padà ó tún gbà sí. Látọjọ́ yẹn mo ṣe bẹ̀rẹ̀ sí nígbà yẹn tí bá ṣí bank app nígbà yẹn lóṣù kan ń lò bíi 33 million. 33 million. Tẹ fi ta kíní yẹn. Yes sir. Lóṣù kan ni mo lè ta fún bíi ó jọ ọdún méjì lọ bọ̀ mo ta fún bíi ọdún kan ó tó bẹ̀rẹ̀ sí affect mi financially.
but nínú 33 million yẹn àwọn owó tẹ́ ti jẹ náà wà nù ẹ̀ o. 33 million yẹn owó tí mo jẹ wà ń bẹ wọ́n gbà padà náà tẹ́ bá jẹ owó wọn ayé tún máa dá padà sínú ẹ̀ bí kìíní yẹn ṣe ń ṣiṣẹ́ yẹn kì í ṣe pé ẹ máa jẹ owó ẹ máa kúrò ń bẹ. ẹ máa kúrò ń bẹ. tó gbà padà. nǹkan kan máa fààyàn padà pé túnta. bẹ́ẹ̀ mo dẹ̀ so ibi tí mo ti rí pé tèmi ti ń bá mi bọ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí lówó iṣẹ́ àwọn èèyàn. owó àwọn client yín. bẹ̀rẹ̀ sí fi gbà wá di pé ọkùnrin kò lè ṣe bí ọkùnrin mọ́nu ilé. mo níyàwó lọ́mọ ó ti di pé tí ìyàwó bá béèrè nǹkan tẹ́ pé tó bá béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó àti fún ó di pé èèyàn ò ní lè fún. èpè kí ló ń ṣe. ẹ̀ẹ́dẹ̀ wá lè fi tẹ́tẹ́ wọn sílẹ̀. kò ṣe kíní yẹn nígbà yẹn ó lágbára. ó ń dùn wọ́n yín ní àdúrà o. wọ́n pe kíní kan ní dopamine nínú brain wa. Dopamine. Nínú brain everybody. Ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú the excitement part of our life. So tó bá ti ń ṣe nǹkan tó ń dùn mọ́ èèyàn kìíní a máa extreme wọ́n máa fẹ́ láti ẹbí kéjì ó máa ṣe títí ó máa sí tọ́ ó máa extract ó máa extract a máa tẹ kìíní yẹn sí wa lára tó máa dùn mọ́ wa. kì í ṣẹṣẹ ayé o. ó wà lára mi. kíni yẹn máa tún jáyàn jẹ gan kó máa dùn yàn gan náà. ìyá tó máa enjoy pé kó máa ṣe lọ. ó wà lára gbogbo yẹn tó bá ti ń ṣe nǹkan lọ́yìn tó ti nǹkan burúkú àti nǹkan dáadáa kí ni àwọn. nǹkan tó máa ń fa ẹjọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń fa sìgá tó fẹ́ fi sílẹ̀ tí wọn ò ní lágbára àti fi sílẹ̀. tó bá ti ń sọ fún wa pé wá ti ń sọ fún wa kò sẹ́ni tó lè fi kìíní yẹn lé azada. despite pé yẹn mọ repercussion yẹn. yes na. so ṣáà ṣe ó di pé mo bẹ̀rẹ̀ sí gba owó nílò náà láti ṣiṣẹ́ àwọn. lẹ́yìn ìgbà tẹ́tí kọ́kọ́ ń gba àwọn owó oníbàárà yín tẹ́tí kọ́kọ́ ń lò ní. so mo gbọ́dọ̀ ṣiṣẹ́ àwọn oníbàárà náà. tókè ẹ wá lọ ń gba àwọn onílò yáwó lọ́wọ́ ọ̀rẹ́ yáwó lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi lè san padà èmi tó dẹ̀dẹ̀ pé wọ́n mọ̀ pé normal tó máa pè mí yá mi ní ìgbà 200,000 bẹ́ẹ̀ máa rí sáré fún wọn. because ká má parọ́ àtìgbà tí mo bẹ̀rẹ̀ in a month mo make profit between 6 to 10 million naira in a month. gbàtẹ́ ọkọ̀ bẹ̀rẹ̀ ẹ máa rí bí 6 to. no kì í ṣe bẹ́ẹ̀ tí mò ń sọ. iṣẹ́ mi lórí iṣẹ́ yín tẹ́lẹ̀. mo make 6 to 10 million profit steadily at worst month I'm making 5 million. At worst month. So ẹ wá imagine ẹ wá kó kinní yẹn sí sórí tẹ́tẹ́ tẹ́wulẹ̀ tí máa ṣe iṣẹ́ yín gan lọ. because èló gbogbo tẹ́tẹ́ yẹn ló gan ló fẹ́ fún yín gan. tẹ́tẹ́ yẹn mo dẹ̀ bẹ̀rẹ̀ ní 2024 mi ní dárúkọ oṣù tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó mọ̀ mi. 2024 ni mo bẹ̀rẹ̀ mo dẹ̀ ṣe wọ ìgbà tó di December ṣàjẹ́wọ́ fún yàrá wá nǹkan bá mi o nǹkan ti dọ́. ìgbà tí wọ́n rí pé owó nǹkan ò lọ bó ṣe kó máa lọ mọ́. bẹ̀sí rú ó tóbi gan-an ó tóbi jù mí lọ. So wá di pé mo ṣàjẹ́wọ́ fún ìgbà tó kí ló máa ṣe báyìí mo ní PlayStation 5 kan mo ta ìdè ẹ̀jẹ̀ ìsọ̀kan yẹn fún yín ó ta PlayStation 5 yìí mo lè ta tán ìtẹ̀yìntì tí mo tà bẹ́ẹ̀ 550 mo ṣe ń bọ̀ nínú dárúkọ mo ṣáà páàkì síbí kan ó dẹ̀ mú 550 yẹn. ẹ̀sùn sáré fi sí. ẹ pé bóyá mo lè oníṣòwò ẹ̀ oníṣòwò 550 mo dẹ̀ pé ìyàwó mi mo ti fi gbogbo òye ta tẹ́tẹ́ o ìyàwó dáadáa mo fẹ́ ṣáà ní máa bọ̀ ní. lórí pé kò sí nǹkan nù lé ẹ tún gbé ẹ̀fọ́ rẹ̀ tún lọ tà ẹ tún ṣe ń bọ̀ ẹ tún sáré gbogbo ẹ̀ lẹ́kọ́ sílẹ̀ kan náà. pátá mi ì tẹ́ mo bẹ́ẹ̀ mo kúrò ìwọlé 50 bẹ́ẹ̀ máa mo délé ìyàwó mi dà kí la máa ṣe báyìí mo dẹ̀ ní ìdí owó ń lọ ẹ̀ àti fóònù ẹ̀ àti fóònù so fóònù ẹ̀ mi ní dárúkọ ẹ̀ bọ̀ fóònù yẹn up to 700,000 naira ni wọ́ọ̀tì fóònù tèmi náà fóònù mi mo ní iPad náà tí n bá pa gbogbo ẹ̀ pọ̀ ní value iye tó ń tà gbà yẹn wọ́n máa lé fóònù ẹ̀bẹ̀ ìbéèrè mo ta 700,000. ṣé wọn kàn lẹ́ta gbogbo ẹ̀. gbogbo ẹ̀ ni mo ta gbogbo ẹ̀ torí pé mo nílò owó yẹn kì í ṣe pé mo ní o mo ti fi ta tẹ́tẹ́ aṣá yí mọ́ so mo rò pé mo fílẹ̀ fóṣù méjì ṣùgbọ́n ó sì ń wà nínú agbárí mo tún ṣe padà sí ṣe wá lè padà Abidjan yẹn ó wá burú ju ti ṣáájú lọ.
mo lose, mo ti wá yáwó nílò náà dédé ní ilẹ̀ ìyàwó mọ́ wọ́n ti mọ̀ mí Mr. ilé wọ́n ti mọ̀ mí ó ti di pé kò sí tó síbi tó ti jáde ìyàwó wọn. àwọn ọ̀rẹ́ gan ò dání lóhùn wọn. So wọ́n á pọ̀ ọ̀rẹ́ mi kan orí yẹn ṣáà ní kí n máa bọ̀ lọ́dọ̀ òun. Ó ṣáà iṣẹ́ tí mo kọ́ ní Sùgbọ ní yunifásitì lòun ṣe ń ṣe ń tiẹ̀. Bàmúdọ́dọ̀ ẹ̀ láàrin oṣù méjì ọ̀rẹ́ mi yẹn fún mi ní contract. Tí wàá sọ ṣe wọ́n láìpẹ́ kan tí mo ẹ̀jẹ̀ ń sọ. Ó fún mi contract 56 million. 56 million. The profit on that 56 million is like 12 to 30 million in 5 months. So clients yẹn kọ́kọ́ san 10 million. Ọ̀rẹ́ mi yẹn fún mi ní 7.5 million. Láti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. Láàrin ọjọ́ márùn-ún mi lè parí owó ìṣòwò bẹ́sẹ̀. So wọ́n á sá kúrò lọ́dọ̀ ọ̀rẹ́ mi kò sá lọ. Iṣẹ́ yẹn dìlíbà iṣẹ́ ti fowó yẹn ta tẹ́tẹ́. Iṣẹ́ òun fẹ́ dìlíbà. Báwo fẹ́ dìlíbà gbà mo ti fowó ta tẹ́tẹ́ 7.5. Mo ṣáà sá lọ. Mo wá lọ ra sniper mo fẹ́ para. So mo ṣáà yímọ́. Ibi tọ́nà nífẹ̀ẹ́ mi dé mo láwọn èèyàn lára jù. Tọ́nà kan fi ọ̀pọ̀lọpọ̀ gbé mi. Ṣáà ni màá ṣàsanwó yẹn nígbà tí màá ní owó yẹn. Lọ́rọ̀ kan as at December 2024 mo wà ní gbèsè 70 million. Jesus Christ. 70 million. Kò dẹ̀ jẹ́ kẹ́ ẹ padà ṣiṣẹ́ yẹn at least ẹ bá ṣiṣẹ́ yẹn sílẹ̀ tó bí 30 million. Mi ò lè jèrè yẹn lẹ́nu iṣẹ́ yẹn mọ́ because àwọn premium clients mi ti fi mí lẹ̀. Mo tẹ̀ wá rọ́jú mo bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn padà. Ọ̀sẹ̀ nǹkan ṣojú mímu mọ́. So ṣáà ń yí mọ́, mò ń yí mọ́. Àtàtúgbà mi títà lẹ̀ mi. Mo nílẹ̀ bíi mẹ́ta. Ìta méjì mẹ́ra. Ọ̀yàn kan. Ìta mọ́tò mi. So I bought everything. I sold them. The only thing I did not sell is just whatever is in the house. Which is the chair, everything. My laptop, all those things. I sold everything. So, well, why did I stop? Kó tó di pé débi tẹ́ ti stop yẹn. Kí wàá ní ìgbésẹ̀ wo lọ́rẹ́ yín yẹn padà gbé lórí 7.5 million yẹn tí ẹgbẹ́ náà? Ó fi mí lẹ̀ but it was not easy for him because the last time mo bá sọ̀rọ̀ kò tí ì ríṣẹ́ yẹn ṣe. Ṣé lè mọ̀ pé kò tí ì ríṣẹ́ yẹn ṣe. Àwọn ọ̀rẹ́ fi mí lẹ̀. Mo jẹ àwọn náà lówó. Virtually all my friends left me. Wọ́n fi mí lẹ̀ sáyé ara mi. Wàhálà yẹn wá di wàhálà èmi, ìyàwó mi àti ìyá mi. Dájú mi ò mọ̀ pa ìdí sí. Mi ilẹ̀ ṣọmọdé o, mo ti fẹ́ gba change lọ́wọ́ 40 o, almost 40. Ọdún méjì tí màá pé 40 ní ṣá. So and all this rubbish started at 36 years old. So imagine. So this life can eat anybody at any time. Why tí mo fi ń sọ story yìí ni pé mo mọ̀ pé nǹkan méjì ni nǹkan yìí máa ṣe. Àwọn kan wà curious pé kí ni ẹni ń sọ báyìí wọ́n á lọ ṣe tí wọ́n á dẹ̀ bá wọn. Àwọn kan dẹ̀ rèé tó ń gbọ́ mi wọ́n rò pé àwọn náà ti ń ṣe hopefully they will stop. Hopefully. Báwo lè ṣe ń ṣe padà stop kìíní yẹn? Ìṣe mo mú ṣe stop. That's the thing. I don't know. I can't say that this is exactly why I stop. It's not about prayer or those things. Maybe the life is just tired. Maybe you're letting me just tired. Yeah. Then I'm back here. When Omonile becomes somebody that they want to take it, I don't know pé òde ní kí mi. So those things. Ọlọ́run àpò pé òde ní ẹni tí ò tó bá mi sọ̀rọ̀, tí ò lè wojú mi sọ̀rọ̀, wọ́n wojú mi sọ̀rọ̀. Èmi tí bá ti ń sọ̀rọ̀, ṣé mo pé olòṣì náà máa advice? Máa advice olówó. Bẹ́ẹ̀ ni ẹ parọ́. So àwọn tí ò tó advice ní advice. Tẹ́lẹ̀ pé ibi tí mo bá wà wọ́n lè sọ̀rọ̀.
bọ̀ sábípẹ́ ò lọ́wọ́ ọlọ́run ṣé mọ̀ pé ọlọ́run lágbára so téèyàn bá believe nínú ọlọ́run ó dẹ̀ ní faith tí ó dẹ̀ lazy things will get better. Definitely. Yeah, things will get better, but you have to stop whatever is taking money from you. Because even if you're a billionaire, kò sówó tó ṣe ò tí kíní ò lè wọlé. Ní máa ń pè kíní tó ṣe ò lè ta. Kò sí o jẹ́ billionaire, owó yẹn tó bá rẹ́jì láti enter ẹ̀ ó lè parí. Everything na gbogbo ẹ̀ it's just a space of 1 year now. 1 year. So I stopped officially. I can't say officially, but I stopped. Let's say like 5 months ago. Ẹ tó stop pátápátá. 5 and the last time mo ti play by. Mo ti pepper. Mo ti lọ jí owó ìyàwó mi play bet. Ó gba salary mo dẹ̀ mú fóònù ẹ̀ mo dẹ̀ gba owó salary ẹ̀ mo dẹ̀. Ẹ̀dẹ̀ fi ta tẹ́tẹ́. Náà. Ẹ̀dẹ̀ jẹ. Tí bá jẹ ṣó máa mọ̀ ni. Bá jẹ kò ní mọ̀ fi obviously. Bọ̀ ṣé kí ni ẹ ṣì kí n rántí pé àbíkú tó sáré dán wò ẹ́. No, mi ò rántí náà. Rántí mọ́ báyìí. Mo rántí but kì í ṣe bíi pé kí n dán wò náà. Ní ọ̀jì fún mọ́. No, kò sí ọ̀jì fún mi. Ìyẹn ti lọ up to another thing in life. That one has passed. It's part of àdánwò téèyàn máa pàdé ní ayé ni. And it's part of those ones I've stayed through this one. It was things that always been working for me. Bí ẹbí mi ló dẹ̀ kó bá mi. Àwọn tẹ́tẹ́ lọ ṣe kò ń gẹ́ lọ́jọ́ yẹn tẹ́ ní wọ́n kóra àwọn jọpọ̀ yẹn gan-an. It's not their fault o. We can't blame them for that. Àwọn gan lè má lose tó gbogbo nǹkan tẹ́yìn gan lose kan. Ọ̀gbọ́n ẹnìkan wà ń bẹ̀ tó ẹkùn náà. I think he went through the hell I went through. So àwọn tó ní kinní yẹn they are there to make people of their hard earned money. Ìsàsí pé wọ́n ń control app yẹn gan. Sí yahoo. Wọ́n ń control app yẹn. Yeah, yes. So mo ti kọ́ Python nígbà kan and one of the assignments don fún wa ní Python so ní code kan tá a kọ́ nígbà kan color code. Ìwọ ló máa sọ iye time tó fẹ́ kí color bọ́ síta. So ó ní documentary kan náà tí mo mọ̀ nígbà kan náà. The house have 50% first. Tó bá tó kọ́ fi betting owó ẹ̀ sí betting. The house own 50% almost immediately. Program ẹ̀. Yes. So 50% tó kù ní wà tí computer jẹ́ ń fà, which is not guaranteed that we are going to get it. Because it's coding. So I'm a learned person, I'm intelligent, and for me to be in that level, that's true. So it's not a function of. Ẹnìkan ti introduce mi sí kinní yẹn náà rí nígbà kan. Ọ̀rẹ́ mi kan ni. Ìṣọ̀rẹ́ gidi o. Kéèké àlejò náà mo sọ pé ọ̀rẹ́ kì í ṣọ̀rẹ́ gidi. Ìjọ tó ń mọ̀ ni ẹ bèèrè lẹ́pẹ́ lẹ́jọ́ tẹ bá ẹ pé o. Nǹkan ti ṣe rí ìgbà tí mo kọ́kọ́ fi 10,000 sí. Mo jẹ mi tiẹ̀ fẹ́ mi jẹ́ kíní yẹn ń lọ sókè báyìí. Wọ́n máa lọ ní. Èmi ò lulẹ̀ jẹ́ kó rìn jìnnà tí mo sáré tẹ owó yẹn di bíi 15,000. Ìgbà tó yá owó yẹn ń graduate lọ díẹ̀díẹ̀ ó wọ bíi 50,000. Mo kàn tún rọ̀rẹ́ mi nítorí pé àwọn méjèèjì wọ́n jọ máa ń ta ni ilé 500,000 ilé fi sí o. Mo tún gbé ẹ̀dá wo ni. Mo ti jẹ 10 million rí o. Mo ti jẹ 10 million. 10 million lórí kíní yẹn. Mo ti jẹ 10 million. But it's not a function 10 million tó máa jẹ. A fún olóhùn kan fi gbẹ̀ẹ́dẹ́gbà. Láàrin oṣù mẹ́ta o máa ti lose owó tí mo lose kíní yẹn. Abanika calculate ká sọ pé average of 35 million naira every month. Or average of times 10 is actually 350 million. So let's say times 15. That's 500 million. 30 lose lórí kíní. You know what 500 million can do. So until when you start calculating the little amount you make, you ra omi 200 naira. Ojú oúnjẹ 1,000 naira. If you calculate all those money, it's not small money now. It's not over data 1,000. If you start calculating all those money, it's not small money. So now imagine all those money, you're now putting it somewhere. You cannot buy data, you cannot buy anything, you cannot do it. Tó bá lè ti ṣe kí ní ẹ̀tàn báyìí tí wọ́n yẹn lọ báyìí, ara wa balẹ̀. Àwọn àdàbà kan dúró omi tútù sí ẹ̀ èèyàn wà òkè. Ojú yẹn wọn sáré adáwọ̀ báyìí kìíní tó bá ti ń tó expect owó kìíní abẹ́rẹ́ sí disturb brain ẹ̀ pé owó ti ń bọ̀
òní wà òkè owó yẹn bá ti ń láǹ sàkáǹtì bá ṣe ń láǹ bẹ́ẹ̀ ni a sáré transfer ẹ̀ sí. wọ́n lè ti ná tán báyìí gbogbo nǹkan tó ń sọ tó fi máa ná tó ojú 30 minutes lọ wọ́n lè ti depending on the volume of the money wọ́n lè ti ná tán báyìí ara rẹ̀ balẹ̀ àwọn àlè dárúkọ àwọn banking app ọ̀kan náà dey help. àwọn náà sáré máa it's so easy it's not yahoo it's so easy to do transfer to those sites. ṣẹ́rílẹ̀ tí mo ń sọ yẹn ọ̀rẹ́ mi yẹn ìwà tí mo rí pé 500,000 ló ń fi sí ó ní mo ṣe ń fi 10,000 5,000 sí pé mi ò lè make owó mo ti wá fẹ́ make owó yẹn kí make ẹlẹ́kan fíìmù ó wá lóun máa bá mi play ẹ̀ mo ṣe gbé fóònù lọ́wọ́ nìyẹn ó ní kí n fi 500,000 sí 500 mo ṣe fi 500 sí nìyẹn ó ṣe ṣe báyìí owó yẹn kan lọ ní free ara yín balẹ̀ omi tútù àgbọ̀ àlẹ́. ṣẹ́rí ìgbà tí kìíní yẹn wọ́n sọ pé ká jẹ́ kí kìíní yẹn dé 2 so that owó yẹn times 2 àwọn ló ti tó báyìí ó ti ti ká tẹ̀ ẹ́ ṣẹ́rí kó tó di pé ó tẹ kìíní yẹn báyìí kìíní yẹn kàn lọ ni. a ṣe fi èrò wọ́n ti gé ẹ̀tẹ̀ rẹ̀ fi èrò àbí sórí yẹn ẹ̀ka wá program rẹ̀ bí 500 yẹn ṣe lọ báyìí ó ní kí n jẹ́ ká tún fi mí sí mo ní owó lówó tó wà lọ́wọ́ mi mo tún sáré yọ 500,000 ó tún fi sí àfi fẹ́ẹ́ ọpọlọ mi tí ó gbà bó ṣe ní pé ká tún fi ẹlẹ́kẹta sí ní owó lówó ẹ má pa mí ní kí n máa wọlé kí n jẹ́ ká ṣe bí mo ṣe fún nílé wa àjọ ń wò ni tó ṣe báyìí bí kíní yẹn ṣe wọ 1.8 báyìí mo kàn sáré tẹ̀ fún ara mi ní 800,000 yẹn kọ́kọ́ jókòó náà ó tún ní ká tún ṣe sí ní ó tún ṣe sí báyìí mo kàn tún sáré tẹ̀ ní 700,000 at least owó yẹn ti fẹ́ wọlé tán the last one báyìí ó ní kí n jẹ́ ká rọ́jú fi sí 2 kíní yẹn bá ṣe rọ́jú bó ṣe wọ 2 báyìí kàn tẹ̀ ní gbogbo owó yẹn ṣe padà ní àwa rí extra 300,000 naira. ẹ̀ṣẹ̀ lágbá gbogbo yìí. mo kàn ra fún ọwọ́ yẹn ní 100,000 tí mo náà ra mú 200 mo ṣe dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ tí mo. láì débẹ̀ mọ́ láì gbà. mo débẹ̀ o. ìgbà tí mo délé tí mo tó di àbí after 2 days mo rí pé kíní yẹn dùn. kíní yẹn orí ni. ṣe lè mọ̀ pé 200,000 ní promise tó ṣẹ́kù sọ̀wọ́ tèmi after tí mo ti fún bọ̀bọ̀ yẹn 100k bí mo tún ṣe ń ṣe nìyẹn wọn 50k mo wá ń ṣe èmi ò lè lọ sí lórí mo ti dáwọ́ lówó padà ìwọ̀nba 200 yẹn ní ó kù sọ̀rọ̀ mi mo 50k sí ó lọ 50k sí ó lọ mo kàn 100 sí ni bó ṣe lọ báyìí àtọ́jọ́ yẹn ṣe bẹ́ẹ̀ wọ́n pé òyìn àwọn owó tí wọ́n fún mi òun náà ni wọ́n ti gbà padà yẹn alẹ́ ọ̀rọ̀ tí mo sọ àti tó bí 3 years báyìí 3 years ago so àti gbà yẹn mo delete app yẹn mo delete ẹ̀. ó jà pẹ̀lú kiri ló bí sùn. ẹ̀tẹ́ tó tẹ̀ wá pẹ̀lú ẹ̀ lọ́pọ̀ ẹ̀tẹ́ àwọn tí ò tó báyàn sọ̀rọ̀ àwọn tí ó máa ẹ̀ lè sẹ́ndì owó sáwọn pẹ́rẹ́ǹtì ní wọ́n ìyàwó ẹ̀ lè tọ́jú ìyàwó. gbogbo nǹkan dẹnu kọlẹ̀ gbọ́ gbogbo nǹkan ti padà yí padà báyìí sí dáadáa. I'm fine. No, mentally I'm fine. Not financially stable yet, but I'm not lazy now. So I mean, I have to work as well. Things will definitely get better. I've learned and I've seen, I have come and seen. So up to the next thing. Up to the next thing. I build the brand out of make it 10 million. I built the brand for 9 years. But if you don't come back, hi. Gbogbo ẹ ti ń kó jọ gbogbo a lot of àwọn clients yẹn wọ́n ti máa lose hope. And I'm very good in what I'm doing. Very good. So wọ́n ti gba. Wọ́n ti lose hope. Mo ṣe wà ní bẹ́ẹ̀ tó mo ṣe yàn gbèsè mi ti sanwó tán loan app mi ti san loan app tán mi ti san àwọn ọ̀rẹ́ mi kan tán ọ̀rẹ́ mi tí wọ́n náà sọ yẹn mi ti san kọ́bọ̀ nùrọ̀ ẹ̀. Kò dẹ̀ disturb yín. No, kò disturb mi ọlọ́run níwájú ọlọ́run àtẹ̀yàn kò pè mí rí kò pè mí wọ́n yẹn lọ́wọ́ in fact kò mẹ́sẹ̀gì mi èmi gan mo wá ń pè. Kò pè mí. Òun náà understand but then go through mind. Yeah, understand. Oh, understand but it doesn't mean that. Pé kò ní gbowó yẹn. No, it's not about kó máa gbowó yẹn. Definitely owó yẹn no matter but it doesn't mean that whatever shit I did is okay. It's not okay. It's not okay. It's not about him, my wife, my mother, the children, my friends, everybody. Everybody look that here like energy nínú attend to suicide now. So everybody look that here.
everybody and Ọlọ́run náà tó wá gbé àwọn èèyàn dìde again. Bí mo ti mọ̀ pé Ọlọ́run lágbára ni pé báwo la ṣe ń jẹun lé and we are eating comfortably even the father I'm not really making money because I've stopped my job I've stopped it. Ọlọ́run dẹ̀ ṣe ń ṣe àná sí. Yes, in fact àwọn iṣẹ́ tí mo ti fílẹ̀ ti pẹ́ àwọn lápàdédé máa pè mí pé ṣé mo ṣe ń ṣiṣẹ́ yìí àmọ́ ṣé o iṣẹ́ tí màá sọ nínú normally mo ń ṣe o mo lè máa ṣe then àwọn tó ní nọ́mbà mi personal wọ́n máa ṣe pé mi pé kí n bá wọn ṣe wọ́n àtúrò. ṣe. àdúpẹ́ fọlọ́run pé ẹ̀jẹ̀ ti fi kí ni ẹ̀ sílẹ̀ ní ẹ̀dẹ̀ tí ilé ìjọba sọ pé ó máa ń sprinkle nínú ọpọlọ pé sprinkle regret ó máa ń dùn mọ́ yẹn náà dopamine yẹn ẹni tó bá ń ṣe sopi dopamine yẹn náà ni ẹni tó ń ṣe ẹni tó like sex dopamine all this thing ó máa so ló máa jẹ́ pé èèyàn go to addiction. Is that exam that I hate ìṣẹ̀ṣẹ̀ ayé kankan ẹni tó ń fa ìsìgá tó ń lọ sí church ń ṣiṣẹ́ ayé ó wà nínú wa ó ti ń dùn mọ́ ó dẹ̀ máa take a lot of discipline to break that exam because you have to control your body to change the kind of person you are. You are telling your body that this is you, so your body has to adjust to that you. So you are still the person that will tell your body, I'm not that person anymore, this is now me. This is new me. Yeah, so gbogbo pé ẹni yìí ṣe lè irọ́ ni it is left for you to stop. To change, to stop. Yeah, nobody is going to. Yeah, prayer has its own way of changing people, of helping you. No, it's not changing. Helping you. It will help you to see things better, and hopefully you will change. Prayer will not make you change, but it will make you see things in a different way for you to change. That's what prayer will do. So when we go to church and say, God help me, God bless me, that thing has to meet something in your hand. So what's it going to bless? This is your handwork. If you're not working and you go to church and pray, definitely you're going to die poor. So it's the same thing with whatever habit you want to stop. You pray so that it will help you see. Ó máa jẹ́ kó rí mo ti ń sọ yìí, ó máa jẹ́ kó rí nǹkan tó rí tó lè mú ẹ change mind ẹ láti fi nǹkan tó ń ṣe tó ń dá wàhálà lẹ̀ láti fi sílẹ̀. Ó wá kù sí ẹ lọ́wọ́, ó sì kù sí ẹ lọ́wọ́ láti filẹ̀ náà. It's not like pé áńgẹ́lì àwa látòkè àwa reset ọpọlọ ẹ̀ náà. Èèyàn máa tó determination. When you fẹ́ni tí o ti àánú àwọn tí o ti máa rí àánú àwọn ọ̀dọ́ tó wà ń tàn sí ló ń ṣe mí báyìí torí gbogbo wọn táyé wọn fi máa bàjẹ́ ló wà ń tà. Fún bí àpẹẹrẹ bẹ́ẹ̀tì yẹn wà ń bẹ̀ náà Sogun DOGOJI wà ń bẹ̀ sí bẹ́ẹ̀tì wà ń bẹ̀ obìnrin wà ń bẹ̀ obìnrin tó fine àwọn obìnrin tó dàbí glass wọ́n fine obìnrin fine tó wà ń tà bẹ́ẹ̀ bá yé ẹ jẹ́ ní àsọkùnrin ọkùnrin life is against you by one already when you are a man, especially in Nigeria. Life is already against you. A lady has go ahead you by one. So why play life with somebody that is already ahead of you? Yeah, the lady is already ahead of you. No matter how you are 15 years old, that girl is 15 years old, but it's not your mate. It's not your mate. No, it's not your mate. Because what a 15 years old lady will see, grace, a man cannot see it. Regina Dane. A man cannot see it. So you have to double your hustle. So to double hustle, forex, crypto, betting, on dúró jẹyàn. Tẹ́tẹ́ ni gbogbo àwọn kẹ́yìn. Tẹ́tẹ́ ni Sogun DOGOJI gbogbo ẹ̀ tí pẹ̀pẹ́ yẹn fi forex dolówó irọ́ ni. O lè fi dolówó owó máa ṣe polùṣì. Gbogbo owó tó bá fún wa padà gbà lọ́wọ́. Kò sí nǹkan tó jẹ́ strategy, wọ́n pè kíní kan strategy, wọ́n ní àwọn ní strategy to it's trade now. Do you know what American policy will become tomorrow? Or when you are sleeping, to place in trade yẹn. Mọ nǹkan tí Trump sọ náà. Tó lè affect market. Tó lè crash gbogbo ẹ̀. Owó ẹ̀ dẹ̀ lọ píán. So one thing tí mo ti learn ni pé nǹkan tó bá ti lè wá shop ó máa rí 5% profit lórí ẹ̀ má ṣe. Mo máa tẹsẹ̀ bọ̀. 5% is okay now. Dangote go make you 20%. So once you do 5%, 2%, and you are fine.
then you start building on that percent so that gradually àwa pọ̀ tuntun naira. èso tó ní ìdìbò. Irú business mo ń ṣe yẹn, I was making 2,000 naira when I started, and it's 2,000 naira that became something great. 10 million, 5 million. Wow. Ẹ ṣeun tí ẹ wá sórí ètò yìí. Ẹ má ta tẹ́tẹ́ ò dáa. Ẹ má ta tẹ́tẹ́, ẹ má ṣe forex, ẹ má ṣe crypto, ẹ má ṣe àwọn cbs, àwọn Sogun DOGOJI wọ́n pọ̀ ń tà. All those things. Kọ́ má ṣe Sogun DOGOJI náà. They are under the same. Ẹ má ta tẹ́tẹ́, èmi ni àwọn forex, crypto nǹkan. Ẹ má ṣe, tẹ́ bá ti rí àwọn platform tó ń sọ pé Sogun DOGOJI mú 20,000 wá, a máa fún ẹ ní 90,000 lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́wàá. Sorry, mo ní lẹ́yìn ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì. Sáré times 2, sáré times 3. Ẹ ṣeun. Ìyẹn wa mo lérò pé ẹ tún ti rí nǹkan méjì tàbí mẹ́ta gbámú nínú eléyìí tẹ́ tún lè ṣe gbọ́ tán yìí. Abẹ́rẹ́ pé ìrírí ẹ̀gbọ́n wa yìí ó tún kà sí àrà díẹ̀. Bó lẹ ṣe rí sí, kí nìkan tẹ́ ti rí gbámú, ẹ jẹ́ àdarapọ̀ ní abala àríwísí. Ká bá mi fi èròǹgbà tí sí abala àríwísí mi. Bóyá iná dẹ̀ ti ní experience kan tẹ́lẹ̀ rí, ẹ sáré brief ẹ̀ ní comment section nísàlẹ̀ fọ́nrán yìí. Kẹ́sì máa bá wa pín fọ́nrán yìí káàkiri lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n, kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Àníyàn jù báyìí lọ lórí ilé tí àwọn afọ̀yín lónìí tó tún fi di ọjọ́ mi, ọjọ́ rẹ̀ láti máa mú fọ́nrán mi wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ẹ kú kalẹ̀.